Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.
iyebíye láti ra èèyàn bí èèyàn lọ́rọ̀ owó gidi owó tó fi ìṣòwò owó ńlá. Adéwálé Balógun ó lọ sẹ́kì fọ́mọ. Yọ̀dọ̀ fún ọtí ọmọ. Wọ́n dàbí lọ sóhun ojú ìpàdé wá. Wọ́n náà sáré sùúrà wọ́n wá láti ṣì ìpàdé wálé. I stand by you. Àdìsáńgà orí ni ọlọ́wọ́ náà. Wákẹ́dà orí yóò lọ jí bẹ̀rẹ̀. Àtàbàtà orí ìdè Abíọ́lá. Abíọ́lá kan, Ìsẹ́yìn kan, Àbọ̀dá kan, Òkè Òkúkọ́. Àṣàrí ẹ̀ẹ́lá Abíọ́lá. Ọmọ Abíọ́lá mọ̀ ṣí ìbí àdìsá. Aláṣẹ Quillox. Iṣẹ́ òun bá ní fẹ́mìlì àbọ̀ orí. Ìṣòro ọmọ fẹ́mi fẹ́mi ya àgbà yóò ṣe àdìsá ọmọ ọ̀fẹ́ Abíọ́lá. Ṣàyẹ̀mí bẹ́ẹ̀ lọ́wọ́ lọ ẹkú àdúrà tí wọ́n lé wọn lọ́wọ́ àtàdá sàrú gbà mọ́ mi. Aláṣẹ Quillox nightclub Yoga nightclub ní Nàìjíríà tó ń ṣiṣẹ́ dédé. Ó ṣí ọlọ́run àbàdúkẹ́dúkẹ́. Formation ini 4-3-3. Sumbaga, àwọn bí fún dẹ́, Amadina, Odo. Ṣàyẹ̀mí Abíọ́lá. Ọ̀pọ̀ ayọ́mọ́ lábẹ́ bíbí ìṣòwò ní kan. Sofiato mi àdìgẹ́dẹ́. Ọlọ́bàbà tàbí owó bàbá máa rí kìíkó. Bàbá tàbí wọ́n yé. Ìrọ̀rùn ọlọ́bàbà sọ́ọ́tà.
ọmọ bí ọlọ́pàá ò fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú mi ṣàìlá mi fẹ́ ọlọ́wọ́ ọjọ́ sọ̀rọ̀ ọmọ rẹ̀ dúró. ó ṣe bẹ́ẹ̀. lórí ẹgbẹ́ tó kókò adémọ́lá ilé ìwé owó ní fọ́ọ̀sà lórí ẹgbẹ́ tó kókò adémọ́lá ilé ìwé owó ní fọ́ọ̀sà abájí kú òfin wọ́n ti fọ́ọ̀sà gbogbo ayé orí ìwé ṣe dára ló ṣe jọ ní. Abọ́lá káyé gbọ́sgbà kan, àwọn aṣílò fẹ́ kọ́ta. Ẹni ká rí dé, ẹni ká rí dé. Nínú kẹ́sùn ń bọ̀ mí o, aláṣẹ fọ́sgbà, aláṣẹ fọ́sgbà. Ṣètọ́jú abáni, aláṣẹ fọ́sgbà. Fọ́sgbà, ká tó lọ sí ẹ̀kọ́ta. Wọ́n yóò. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.